jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó. Igbó báyìí náà ní gbó kéékèèsé ọ̀dànlọ̀dàn gbéṣe kíni o gbégbó fò ọlọ́wọ́n ọba mi Èdùmàrè mo tún ti dé lónìí igbó náà ní gbó kéékèèsé ọ̀dànlọ̀dàn gbógbófò gbógbófò báyìí náà léegun ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti yọwọ́ aṣọ adíá fún oníkọlà tí ó ṣe bẹ́ẹ̀ tí ó tó kọlà wálé wọ́n ní kó ṣe bẹ́ẹ̀ kó rúbọ ó rúbọ oníkọlà rúbọ tán ni gbogbo nǹkan bá bẹ̀rẹ̀ sí ní dùn fún un ó ní ìyíhùn ni pé báyìí ni gbogbo àwọn onífọ̀hún máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n máa ń ṣẹnu ré pe fá wípé ọmọdé yìí náà ni ò máa wo ẹṣẹ bẹ́ẹ̀ jẹ́ àfàwò hàn án àwọn ọ̀gbẹ̀rì yìí wọn ò máa wo ẹṣẹ bẹ́ẹ̀ jẹ́ àfàwò hàn wọ́n mo ṣàwo títí mo délé alára àwòkọ̀ kò gbè mí mo ṣàwo títí mo délé ajérò àwòkọ̀ kò gbè mí mo bùrìnbùrìn mo bá wọn délé ọ̀rọ̀gún àga wọn ní kí n tún ṣe bẹ́ẹ̀ kí n tún táwo ṣe àfìgbà tí mo ṣàwo èdùà ìgbà náà láyé èmi tó rójú mo ṣàwo lódùmarè ìgbà náà lọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ sí ní da ẹ̀yin ọmọdé léyìí àgbà léyìí ọkùnrin léyìí obìnrin léyìí tó ní lẹ́tà lẹ́jọ́ tí ń bẹ níkàlẹ̀ yá àtẹ̀yìntẹ́ dúró gbogbo yín pátápátá ẹ̀ wá súnmọ́ àhín ẹjẹ́ ń ṣe bẹ́ẹ̀ ń folódùmarè hàn yín ọba tó lọ gbọgbọrọ kọjá owó aṣọ ìṣẹ̀ǹdáyé lolódùmarè ọba tẹ́nìkankan ò dá tó sì dá gbogbo ayé porogodo àlà lọ́lọ́run ọba mi fúnfún gbò lóko rẹ̀ ń jẹ́ àwíká tó wí amọ̀ká tó fọ̀ àwa ká tó wá àríká tó rí èjìǹdáyé ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ ajífọjọ́ gbogbo dára bí egbin pàájẹbà lẹ́rù ọ̀rọ̀ ńlá tẹ́nìkankan ò lè sọ tán ìwọ lọ̀nà tẹ́nìkankan ò lè ṣe bẹ́ẹ̀ tí ò lè rìn tán ọlọ́run ọba mi ti ń bẹ lánàá lónìí tí ó sì tún máa wà títí ayé àìní pẹ̀kun àpátápàrá ẹkùn ọkọ̀ òkè ọba tí kọ́ni ní ohun tá a ṣe bẹ́ẹ̀ tá a kọ́ lẹ̀ ọlọ́run ọba mi tí kọ́ọ̀yàn tí ò sì sẹ́ni tí ó gbà yàn mọ́ ayábayàbayà ọlọ́run ọba mi tó wọ́ sùnsùnsùn ó fọ̀run bora rẹ̀ láṣìírí gbogbo ayé pátápátá porogodo ló fi ṣàpótí ìtìsẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ wò ó kéré títí ó gbanú aláboyún bẹ́ẹ̀ ó tóbi títí ayé ògbọ́ ọ̀run ọ̀gbá ẹ̀ pé bo ní gbé kò kúkú sẹ́ni ó mọ̀ ọlọ́run ọba mi tó jẹ́ wípé bó bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbogbo ayé ní sá kíjokíjo ọ̀rọ̀ bàbá àwọn ọ̀rọ̀ tọ́lọ́run ọba mi sọ kò sẹ́ni tí ó lè sọ pé kú òun bẹ̀ ọba tí ń jọba látàtètè kọ́ṣe yóò sì mọ jọba títí ayé àìnípẹ̀kun kò sẹ́nìkan tó lè gbàjọba lọ́wọ́ rẹ̀ sẹ́ni tá a mọ̀gbà tó jọba láàpá fẹ́ gbàjọba lọ́wọ́ rẹ̀ kò dépè bí ká tó máa pè lọ́ba bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ kò kọ́ṣẹ́ ìwòsàn ní fásitì kan ká tó máa pè é lóníṣègùn àràmàǹdà tí ń wo èèyàn sàn ilẹ̀ ọba mi àláwùrábí ọba tí ò nílò àti wojú ọjọ́ kó tó sọ ohun tí ó ṣẹlẹ̀ àwọn geographer bí wọ́n bá wò títí bí wọ́n bá ní yóò ṣe báyìí wọn á ní maybe ọlọ́run tó fọ̀rọ̀ ayé tó fi ṣe bẹ́ẹ̀ tó fi rú gbogbo ẹ̀dá lójú nígbà tí wọ́n wò wípé àwọn ṣe bẹ́ẹ̀ àwọn àkọlé kan ọ̀run lẹ́yìn ọba mi àláwùrábí ṣáṣàṣá báyìí ọlọ́run ti ń ṣàárẹ̀ kúrò nínú ibi fún ni ìwọ yìí kan náà lọ́ba tí ó wò sùn tí ó gbẹ́nìkan sọ̀kalẹ̀ tí ó sì gbẹ́nìkan lékè nígbà táwọn kan wọnú ibojì lọ níbẹ̀ làwọn kan ń jáde wá àwọn kan wọ síbítù àwọn kan sì ń jáde àwọn kan lọ bímọ bẹ́ẹ̀ àwọn kan lọ gbókù wọn kú ńbẹ̀ mi ayábayàbayà ọlọ́run ọba mi tó jẹ́ wípé pẹ́tẹ́pẹ́tẹ́ àtẹ́lẹsẹ̀ ọmọ rìnnà ni kò ní lè ṣe bẹ́ẹ̀ kò ní lè rìnnà tán bá ṣẹlẹ̀ tẹ̀ ṣe wá wò kó dábàá tó kó ṣe gbogbo ẹ̀ tó àbánlá alájẹmọ́dá yóò dò ní yóò dọ̀la ẹni báyìí náà ni ó máa fi pẹ̀kúrò ojú ọ̀nà ọlọ́run ọba mi ló ṣe é bẹ́ẹ̀ ilé ọba mi àláwùrábí ó dá dúdú ó dá funfun ó dá gíga ó dá kúkúrú ó dá yìnrín kò sẹ́ni tó lè sọ wípé bóun ṣe rí yìí òun fẹ́ ṣe bẹ́ẹ̀ òun fẹ́ yí padà bọ́ bá fẹ́ yí padà ìdàkudà ni ó dáadáa kú àdà lọ́lọ́run ọba mi Èdùmàrè ẹ̀ ń bá fún lójú tó bá ní kó ríran yóò ríran ó sì lè má fẹ́ lòmíì lójú wà láì yóò tún dá ajẹni tó ń ríran lọ àyàbàyàbà
ọba tó fẹ́ni tí ò lẹ́sẹ̀ tó fún un nílé àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ẹni tó sì lẹ́sẹ̀ méjèèjì ó ṣe gbogbo iṣẹ́ ayé yìí kódà búlọ̀kù ẹyọ kan kò ṣe bẹ́ẹ̀ kò rí yọ ọlọ́run ọba mi ní ń dára àràmàǹdà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ kọjá kàásì nǹkan ọlọ́run ọba mi tó wó ṣùṣùṣùn ó ní ẹ pè mí ẹ wá mi nígbà tí ẹ lè rí mi ẹ pè mí nígbà tí mo wà nítòsí ìgbà wo wá lọ́lọ́run wà nítòsí kò sẹ́ni ọmọ ìyìn tó fi wá rúwa lójú nù pé ká máa pè é nígbà gbogbo àtọ̀sán àtòru àtàárọ̀ àtalẹ́ ó wọ̀dọ̀ àwọn babaláwo wọn ní ọ̀run nìkan ló mẹ́rin tí ó là ó wọ̀dọ̀ àwọn wòlíì wọn ní lẹ́yìn ọlọ́run kò sẹ́ni kankan ó wá wọ̀dọ̀ àwọn àfa wọn ní Allahu Akbar àyè ni pé àyàfún ni ọlọ́run ẹ wò ó yóò lágbára lónìí nǹkan ó sì gbé nǹkan hanu pápá yóò pọ̀ mọ́ alárìí ó jàgbá ní fúnigidi fíìn ní skóńkẹ́lẹ́ tòótọ́ ní tọ̀tọ̀rí ẹ mọ̀ wípé nǹkan ju nǹkan lọ ní kíni lélẹ́yìí tá a jọ wọ̀ lọ́dún 2023 yìí ọdún owó ọdún ọlá ọdún ayọ̀ ọdún ìdùnnú ni ẹ wá gbọ́ o ohun tí a mi sí ọ rèé kó tó di pé wọ́n wọnú ṣe bẹ́ẹ̀ wọ́n wọnú ètò lọ́ní ràbájì gan ní skóńkẹ́lẹ́ tòótọ́ ní tọ̀tọ̀rí ní fúnigidi fíìn wọ́n ní kí n sọ fún ọ wípé ọ̀rẹ́ ṣọ́ra fọ́rẹ́ ọ̀rẹ́ tó ń wò ó ọ̀rẹ́ ní kó bá ní ọ̀rẹ́ ní ńlá ní ọ̀rẹ́ ní gbéni sókè ọ̀rẹ́ ní sọ ní kalẹ̀ ọ̀rẹ́ ní sọ wípé ẹ pa ọ̀rẹ́ náà ní ó sọ wípé ẹ gbà á lẹ̀ ọ̀rẹ́ ní fúnni lówó ọ̀rẹ́ ní gba tọwọ́ ẹni ọ̀rẹ́ ní jẹ́ kéèyàn ṣe rere ọ̀rẹ́ ní ba tèèyàn jẹ́ ṣọ́ra fọ́rẹ́ nítorí pé ọ̀rẹ́ tó ń wò ó béèyàn bá ṣe bẹ́ẹ̀ bó bá ṣe ọ̀rẹ́ yàn nínú odù fákan tiẹ̀ ti jẹ́ ká kó yé wa wípé orí la fi mẹ́ran láwo ó ní àyà náà ní ṣàwọ̀ ọ̀rẹ́ bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ bọ́ ọ bá lọ́rẹ̀ẹ́ má dalẹ̀ ọ̀rẹ́ torí pé ń bá dalẹ̀ ọ̀rẹ́ kò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ kò ní pẹ́ kú ọlọ́run ọba mi ló ṣe bẹ́ẹ̀ kì í ṣe èèyàn ẹja ṣe bẹ́ẹ̀ ya wọnú ètò lọ àwọn bàbá àti màmá ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wà nílé agbára ní pápá ẹjẹ́ wọn kí wa bí wọ́n bá kí wa tán Dókítà Olamide ìwọ náà wàá ṣe bẹ́ẹ̀ kí gbogbo àwọn ará rẹ toró tó jọ mẹ́ta wọ́n tẹ̀ láwọn kan béèrè mi lórí ètò ìjẹ́ ti wẹ́lá ẹ̀mí nínú nǹkan yẹn ni lẹ́yìn lọ́jọ́ pé dorí ètò Sowonya kẹ́ tó bá mi pàdé bàbá àti màmá ẹ káwọn ará lé àkókò ti ń lọ. Kọ́lọ́wọ́ máa ṣàánú rẹ̀ mẹ́ni sọ́rí ìgbà tí mo ti ń bẹ̀ mo ti mọ̀ pẹ̀lú ètò tí mo ń bẹ̀ àwọn tí mo gbé wá láti inú gírùkù gbogbo wọn pátá náà ní ẹ̀ṣọ́ pé mẹ́mẹ́ mbẹ̀lẹ̀ wọn lẹ́tọ̀ ní kàkà dínkù kò bí tálákà mọ̀ ṣìkì tó bí ní èmi máa lọ Àbújá nù èmi àtọkọ mi kan lẹ́wọ̀n ṣàánú akúlé bẹ́ẹ̀ lákàrà lé ẹjọ́ bá ṣíṣì lé kọ́múyàwó wà nù gírùkù kan lẹ́wọ̀n ṣàánú wa. ẹlẹ́rìn ìṣàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo gbìyàn wọ́n gbìyàn àwọn máa ṣèyàn àgbo mi ní gbíwọ̀rọ̀ ẹlẹ́mẹ̀wọ̀n ẹ̀ṣin fún kalẹ̀ ẹ̀yà mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo ní kìíní mo ṣe kíni mo gba skiyaski mi skiyaski ẹgbẹ́ yaski entertaining refreshing and tantalizing má fọ ọmọ ìyá mi ẹgbẹ́ rẹ̀ wà làákàrà alẹ́ rẹ̀ wà làákẹ́rẹ́ ọ̀nà gbogbo ẹ̀ńtà abárí tó tójọ́ mẹ́ta ẹ̀kọ́ àti báyìí náà làákẹ́rẹ́ ẹni ẹ tún kúrò lé lọ́dún 2023 tá a ṣe bẹ́ẹ̀ tá a wà yìí bẹ́ẹ̀ bá wò bí wọn bá ti yí kàlẹ́ndà ọ̀dọ́ yín padà ẹ wò ó dáadáa òní lọ́jọ́ kejìlá àbí bẹ́ẹ̀ kọ́ àfi bí wọ́n bá ti yí tọ̀dọ̀ yín kó ń bẹ̀ lókun nínú oṣù kínní ọdún 2023. bó láti ṣe lónìí gbogbo ẹ̀yin tí a ń bẹ lókè òkun thank you very much for watching Dokita Olamide gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń wò wá láti orí Linex TV tó jẹ́ pé ẹ kàn ń stream lọ́n ti yín ni ọlọ́run nìkan ni kìí ṣèyàn kìí ṣèmi lẹ nífẹ̀ẹ́ bí èso ọlọ́run ọba mi Èdùmàrè ọlọ́run tẹ́ ẹ wá nífẹ̀ẹ́ lára mi ọlọ́run ò ní jẹ́ kífẹ́ òun kó ṣe bẹ́ẹ̀ kọ lọ ọlọ́run wà ní dójútì nígbà kọ̀ọ̀kan Samuel Olúbáyọ̀ Ọlámídé ojúlówó ọmọ ìyẹlẹ́jà tó dolóògbé ń gbòòrò olúdèrè níjọ́sí Dókítà Ọlámídé àrẹ̀mọ Jésù apábẹ́pọ̀ rẹ́pìsẹ́ńtà mò ń jẹ́ ní kíni èmi lọ́mọ ayélógún ọmọ òkèdèrè lọ́gbọ̀n ọmọ àyíkúgbà yí ọgbọ̀n ọmọ ayé gidigidi ká tí ó di ọmọ bóun lókè èdèrè kọ́ wọ́n pẹ́ gbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò ńlá fi mọ́lé ọba ọmọ ọlọ́tàn kí n tó lọ lókè èdèrè wọ́n nítorí kíni onítorí kọ́lọ́lọ́mọba àpọ̀lọmọ ọmọ ọlọ́lọ́ báyìí náà ló ń lọ sán alágbàlọ̀ lólùrè ní máa jẹ́ kó yé wípé ọ̀pọ̀lọpọ̀ náà ni kò mọ̀ ọ̀pọ̀lọmọ ọba mi ló dídì fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè kábàtà ní tìlẹ̀ tòkó òjò pátápátá fẹ́rẹ́ kókò ló bàtáyà pátápátá apàpátá lórí àpáta fẹ́ràn kátàpátá sẹ́nu ó jẹran kátá
tó sì lórí àpáta alápàtà bínú sí àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọ̀pọ̀lọpọ̀ onípàtà ọlọ́run ọba mi Èdùmàrè náà ni kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà ní pátápátá ẹ̀ẹ́dẹ̀ bá mi wó mi nà ẹ̀jẹ̀ lókè lọ́hùn-ún ní má ti padà dé abala fídíò Olódùmarè lẹ́yìn ìgbà yìí ẹ̀kọ́ lónìí gbogbo àwọn ọmọge yín pátápátá ẹni wọ́n súnmọ́ tòsí gbogbo àwọn ọ̀dọ́ tí ò rí ṣẹ́ṣe pátápátá ẹni wọ́n súnmọ́ tòsí lónìí ẹ̀kọ́ kí sàánú ẹ̀kọ́ gbogbo àwọn tó sì jẹ́ pé wọ́n láìkí oúnjẹ bíi ti Dókítà Olamide ẹ̀kọ́ wọ́n súnmọ́ tòsí oúnjẹ làwọn àjẹ láyé lẹ́yìn oúnjẹ kò sí nǹkan kan mọ́ oúnjẹ yìí ni láàárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ ẹnìkan ṣe wọ́n nígbà rẹ̀ kí n ti ẹ̀yin bàbá Jésù ẹ̀kọ́ nǹkan lónìí torí ẹni tí ń bẹ ní agbára lónìí èèkàn nínú àwọn tó ń ṣe kínni ẹ jẹ́ ń fi yín pamọ́ fún yín àmọ́ ẹ jẹ́ ń dókè lọ́hùn wọ́n ń lọ mò ń bọ̀ n ò tí ì dé. iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga Sowonya pẹ̀lú Dókítà Olamide àjànàkú kọjá mo rí nǹkan fìrí bàbá rìnrìn ká sọ pa rìnrìn. Sowonya o Sowonya Sowonya o Sowonya Sowonya létò ratata tọmọdé ń gbọ́ Sowonya létò ratata tọgbàlagbà ń gbọ́. àwa ń gbádùn ètò yìí o à ń gbádùn ètò yìí o Sowonya létò Sowonya ti dé Jagunlabi wọ̀lú alára àgbàyídá ti dé ogun lèkè sàmọ̀ ọmọráyé lógún Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀ dógún. jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó. ẹ káàbọ̀ padà abala fídíò Olódùmarè la ṣe bẹ́ẹ̀ ta wà yìí ní pápá àpáṣẹ mọ̀ pé àjàbí bàtàdí lòjé ejò ẹ̀yẹ fífìrà gígèlè lórí ètò yìí a máa ń ṣe bí a máa ń fi abiri tiwa yan Ọlọ́run ọba mi Èdùmàrè Ọlọ́run ọba tí gbogbo ayé ṣe bẹ́ẹ̀ tó fara tì tí ò fara tó ń kóhun fi iná àláàfin yan Ọlọ́run ọba mi lónìí fi fúnni lọ́lá lọ́lọ́run ọba mi Èdùmàrè fi fẹ́rẹ́gídé fìyín bí mo ṣe wọ́n sọ wọn aláǹ tó ní ìgbádùn lọ́wọ́ fi fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lọ́lọ́run ọba mi Ọlọ́run tó fẹ̀ kọjá bìkíáfù fi fọláwuyọ́ Ọlọ́run ọba mi ti fọlá rira fi funfun gbò àlà lórúkọ Ọlọ́run ọba mi Èdùmàrè fi fàágùn Ọlọ́run ọba mi ti fẹ̀mí ọba gùn bọ́bá sì wọ́n àgbẹ̀tẹ̀lòmíì kúrú fi fọ̀rọ̀ dára lọ́lọ́run ọba mi Èdùmàrè tọrọ ò ní í ṣe bẹ́ẹ̀ tí kò ní í dira dáadáa lẹ́nu ẹ̀ láéláé fi fòrò tí fòrò ẹ̀mí alábòsí fi fún wọn tán Ọlọ́run ọba mi tó mọ gbogbo nǹkan tán fi ẹgbẹ́ gíní o fàṣírí ẹni bò ní Ọlọ́run ọba mi tí fàṣírí èmi Dókítà Olamide ti fi yín bò tí ò jẹ́ káyé orí di ayé òní rí di tìyín náà ẹ wò ó ẹ jẹ́ ń dókè lọ́hùn abala tá à ń wọ̀ lọ́ba yìí abala gbé yẹ̀wò pẹ̀lú àlejò wa tó ti wà níkàlẹ̀ ayayayayayaya àní nǹkan ò gbé nǹkan ha mi lónìí pẹ́pẹ́ yìí ó pọ̀ mọ́ alárè ọjà gbá ẹ mọ̀ wípé mo ṣe kí ni mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo ní ọ̀dù mo ní kìmí mo gbá láìsìn mo ń lọ mo ń bọ̀ n kò tí ì dé. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga Sowonya pẹ̀lú Dókítà Olamide àjànàkú kọjá mo rí nǹkan fìrí bàbá rìnrìn ká sọ pa rìnrìn. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn abala tá a wà yìí náà labala gbéyẹ̀wò àlejò mi sì ti wà nílé agbára ayayayayaya ẹ má gbàgbé bí mo ṣe máa ń sọ fún yín lọ́jọ́ mẹ́jọ wípé lágbájá báyìí wọ́n máa ń gbé oúnjẹ fún àwọn àlejò wa ṣé ẹ rántí táwọn àlejò wa nice home taste restaurant ẹ máa ń gbé oúnjẹ fáwọn àlejò wa lọ́jọ́ mẹ́jọ àwọn náà la lọ gbé wá kò ní pé ẹni ẹ̀ máa ń bọ̀ wá wá káwọn èèyàn ní nǹkan kan màmá wa Deborah Odanye ayaba Odanye nu àwọn ni wọn èsè ìyáàfin àwọn ní olórí àdàbọ̀ àti ìyàwó ní ń bẹ ilé agbára mọ́ lọ́wọ́ tá a wà yìí nǹkan ó gbé nǹkan hàn ẹ bá mi kí àwọn ará ilé. ẹ ká sọ gbogbo ará ilé ṣe dáadáa la bá yín dáadáa ni a kú ìkàlẹ̀ o dáadáa ni ẹ ṣe gan-an ẹ bá a dákọ̀ yín rà bá a jẹ gan. orúkọ mi ni Deborah Odanye. Iṣẹ́ wo ni Deborah Odanye ń ṣe?
iṣẹ́ oúnjẹ òun ni mo yàn láàyò. arábìnrin oúnjẹ irú èwo oúnjẹ tí wọ́n ń tà lóko àbí oúnjẹ tó ti jiná tán ti sè tó ti jiná tí ń tà lé èwo ni méjèèjì. oúnjẹ tó ti jiná tí wọ́n ti sè parí ayabayaba òun ni mò ń tà. arábìnrin mo rántí dáadáa wípé yóò tó bí ọdún kan àbọ̀ sọ́dún méjì báyìí tí ẹ wá sórí ètò yìí ẹ pé ayélujára kan àmọ́ wọn rántí mọ́. ọmọ Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú aláàrẹ̀ mọ̀ pé lọ́wọ́ báyìí nísìn ẹ ti kúrò ní Ìjẹ̀bú ọmọ olúbo lẹ́dà báyìí nísìn. Ìjẹ̀ṣà ni. ẹ ti ń jọmọ Ìjẹ̀ṣà báyìí yorùbá ọ̀rọ̀ ní ilé ọkọ ẹni ìrẹ̀ nílùú ẹni bẹ́ẹ̀ni ẹ ti dọmọ Ìjẹ̀ṣà báyìí nísìn kẹ́ ẹ lọ gbága àdìbò lókun báyìí. ẹlẹ́mìíràn ẹja kọ́kọ́ bẹ̀rẹ̀ ní àyín irú àwọn oúnjẹ wo ni arábìnrin Deborah Odanye tí ẹ̀ ń tà tàbí tí ẹ̀ ń sè àbí ṣé ẹ̀yin kàn bá wọn tà ni àbẹ́yìn lẹ̀ ń sè gangan. èmi ni mò ń sè tí má dẹ̀ ti sè àwọn èèyàn wá ń rà jẹ. wọ́n máa ń jẹ ní ṣọ́ọ̀bù wa wọ́n dẹ̀ tún máa ń ra takeaway lọ. ẹ má bínú o wọ́n lè jẹ lọ́dọ̀ yìí wọ́n tún lè gbé lọ. wọ́n lè gbé lọ wọ́n lè pè wá ká gbé wá. ẹ má bínú wọ́n tún pè yín pé bóyá mo ṣe wà báyìí nísìnyí ebi ń pa mí mo lè pè yín pé ẹ bá ẹgbẹ́ oúnjẹ wa o ẹ sì gbé wá. bẹ́ẹ̀ ni ayabayaba ẹ bá wá jẹ́ pé mi Kaduna ọmọ à ń kọ́. a lè wá sí Kaduna náà. padà ẹ jẹ́ wò báyìí irú àwọn oúnjẹ wo iná ni màmá wa Deborah Odanye ń ṣe. mo máa ń ṣe fried rice jollof rice white rice yam porridge. Porridge beans èyí tí à ń pè ní ẹ̀wà rírò. ẹ̀yin ro àmàlà ẹ̀yin sàmàlà. a máa ń ṣàmàlà mò ń mú bọ̀ lẹ́sẹ̀lẹ́sẹ̀. ẹ máa mú bọ̀ lẹ́sẹ̀lẹ́sẹ̀ ẹ mọ̀ pé ibi tí ọkàn mi ti ń a máa ń gúnyán iyán gígún ni kò ṣe rírò lórí iná a máa ń gún. ẹ máa gún iyán gígún bẹ́ẹ̀ la máa ń ro ọkà àmàlà àti dúdú àti funfun àti pupa àti. dúdú nìkan ni mo máa ń rò. dúdú nìkan. dúdú. ọ̀dà ẹ jẹ́ wò báyìí màmá wa Odanye yóò tó ọdún mélòó tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ oúnjẹ tá a bá ní ká wò. ó ń lọ tó bá di May ọdún yìí ó máa pé ọdún 9. ẹ má bínú tó bá di oṣù karùn-ún yìí oṣù karùn-ún yóò wá di ọdún 9. yóò pé ọdún 9. tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ oúnjẹ ẹ dákun ṣe anniversary fún akáwá jẹun ní àbúrò torí kò yé mi kò gbọdọ̀ pọ́dún 9 kẹ́ ẹ má ṣe nǹkan kan fún wa. tó bá pọ́dún mẹ́wàá máa ṣá ẹ. ok tó bá ti di ọdún mẹ́wàá ẹ̀dá ẹ wá já wò ọdún 9 ẹlẹ́mọ̀ Ìjẹ̀bú ní ọkọ̀ yín ọmọ Iléṣà ẹ wá dẹni tí ń ta oúnjẹ l'Àbújá bóò ló ti rí tẹ́ ẹ fi dèrò Àbújá pé Àbújá lẹ ti ń tó oúnjẹ kí ló dẹ̀ máa tó oúnjẹ ní Iléṣà tàbí tẹ́ ẹ máa tó oúnjẹ ní Ìjẹ̀bú. ibi orí dá mi sí ni. ibi tó rí dá yín sí rèé ọ̀dọ̀ ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ ní ràbáàjì gan iṣẹ́ oúnjẹ kí ló mú yín tẹ́ fi ya ìdí iṣẹ́ oúnjẹ títà ṣé àìsíṣẹ́ ní gbòòrò ni àbí àìríkànṣe kan kí ló mú yín tẹ́ fi jẹ́ máa dín oúnjẹ máa sí oúnjẹ àbẹ́ torí pé ẹ kàwé rárá. mo kàwé. ẹ kàwé. bẹ́ẹ̀ ni. irú ìwé wo lẹ kà. mo ní ND. ẹ lọ gbogbo ní ṣe. bẹ́ẹ̀ ni. pẹ̀lú. bẹ́ẹ̀ ni. kí lẹ kà léèrè ńgbà náà. business administration. ó sì jọmọ́ra wọn o bísínẹ́ẹ̀sì oúnjẹ ọ̀dà kí ló wá mú yín dèdì nígbà tẹ́ ẹ ka poli kí ló mú yín dèdì à ń ṣe oúnjẹ ta. ìgbà tí mo dé ìlú Àbújá ní 2014. yes ma. mo jẹ́ torí pé mo ẹ̀ṣẹ̀ dé kò sí iṣẹ́ tí mò ń ṣe. ok. mo máa ń jókòó sílé ni. ìgbà tó wá dé ìkóríta kan mo ní mo fẹ́ wáṣẹ́ lọ pé mo fẹ́ lọ wá iṣẹ́ kí n bó ṣe iṣẹ́ tíṣà ẹni iṣẹ́ tí mo bá rí pé mo fẹ́ lọ máa ṣe. yes sir. ẹ̀gbọ́n ọkọ mi wá dáhùn wípé ọmọ oúnjẹ sè kí ló dé tó máa ta oúnjẹ. ayabayaba. bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ oúnjẹ nìyẹn. lẹ bá bẹ̀rẹ̀ iṣẹ́ oúnjẹ. mo ní n tí mi ò ṣe rí báwo mo ṣe fẹ́ ṣe wọ́n ní ṣebí wàá gba ṣọ́ọ̀bù ni wàá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ta oúnjẹ. bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn ọlọ́run dẹ̀ lo ìyá ọkọ mi yẹn ọlọ́run lò fún mi. kọ́lọ́n jẹ́ kéèyàn lọ́kọ gidi ẹ̀yin à ń sọ fún yín báyìí nísìn ẹ wádìí ilé tó gbádùn kẹ́ ẹ lọ ẹ ti rí àwọn ìyá ọkọ rẹ̀ ọ̀dà ẹ wá jẹ́ àwò báyìí nígbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ oúnjẹ
yóò tó èlò tẹ́ fi bẹ̀rẹ̀ ńgbà náà lọ́hùn kó tó wá di pé ó bẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ débi tó dé. ní ọdún yẹn ní 2014 tí mo bẹ̀rẹ̀ 700,000 ni mo fi bẹ̀rẹ̀. ẹ má bínú o 1,000 ti Nàìjíríà àbí 1,000 ti òkè òkun. ti Nàìjíríà. àyè yàbàyàbà kì í ṣe nǹkan kékeré fa. ọ̀dà ẹ̀jẹ̀ á wò báyìí àwọn oríṣi oúnjẹ lẹ ti kà kalẹ̀ àmọ́ kó tó di wípé a lọ síbi tẹ́ ẹ̀kọ́ wa ní oúnjẹ àbí nǹkan kan rárá kí ni àwọn nǹkan tí ẹni tó bá fẹ́ máa ṣiṣẹ́ oúnjẹ tẹ́ ń ṣe tí gbogbo ayé mọ̀ yín mọ̀ lókè òkun wọ́n ti mọ̀ yín náà ṣe òmù ní níbí náà ṣe òmù ní àwọn tí ń jẹ́ ní Kaftan TV gan-an wọ́n sá mọ̀ òkè ẹ dákun sẹ́ ọ̀dà lónìí máa ní wọ́n ọ̀dà kan ń wò lówó tí mo fẹ́ fi ọ̀dà bá lọ báyìí ní ìyá yóò ní gbowó lọ́wọ́ mi á ní ẹ dákun ẹ ọ̀dà o ẹ já wò sùnsùnsùn kí làwọn nǹkan tẹ́ni tó gbọ́dọ̀ ta oúnjẹ ẹni tó bá fẹ́ ta oúnjẹ tó gbọ́dọ̀ ní bí àwọn àbùdá tá lè pè ní qualities. àwọn qualities àwọn àbùdá tí ẹni tó bá fẹ́ ta oúnjẹ tó gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ ní ọ̀yàyà. ó gbọ́dọ̀ lọ́yàyà. ó gbọ́dọ̀ máa neat báwo la ṣe ń kí náà pé ó gbọ́dọ̀ ní ìmọ́tótó kó ní ọ̀yàyà. ẹni tí ó bá wá lọ́yàyà ń kọ́kọ́ má yàdí oúnjẹ. báwo ló ṣe fẹ́ ó gbọ́dọ̀ ní ọ̀yàyà sáwọn oníbàárà rẹ̀. ẹ má bínú tí bí ìmọ́tótó òun ẹ jẹ́ á gbé báyìí irú ìmọ́tótó o ṣe ìmọ́tótó tara rẹ̀ àbí tó ń jẹ tó fẹ́ ta èèyàn lè ní ìmọ́tótó tara rẹ̀ kó má ní tó ń jẹ tó fẹ́ ta. méjèèjì náà lèèyàn gbọ́dọ̀ ní. èèyàn gbọ́dọ̀ ní méjèèjì. tọ́ ọ̀dà màmá ọ̀dọ́ yìí ẹ jẹ́ á wò báyìí kó tó di pé ẹ fún nice home taste ló kọ ṣé kò lóko kan tẹ́ ń jẹ́ tẹ́lẹ̀ kó tó di pé ẹ padà wá máa jẹ́ nice home taste tẹ́ ń jẹ́ yìí. home taste ni mò ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. home taste ni. home taste. kí ló wá tẹ wá fi hard nice mọ́ kí ló fà because home lẹ pé ẹ wá hard nice mọ́ kí ló fà. ìgbà tí mò ń jẹ́ home taste mi ò tí ì register so ìgbà tí mo wá lọ ṣe pé kí n register ilé iṣẹ́ mi wọ́n wá ní mo ní láti hard nǹkan kan mọ́ òun mo wá ṣe fi nice síwájú orúkọ yẹn. ẹ sì nice lóòótọ́ béèyàn ọba yà àpárọ̀ lókun ọ̀dà nígbà tẹ́ bẹ̀rẹ̀ ṣe oúnjẹ ọkọ yín ṣé kò máa pè á bò ní ìyàwó mi ṣe máa tó ń jẹ ṣé kò bò ní sọkọ yín ò dàyà àmú àbí bò. ọkọ mi náà wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi wọ́n nífẹ̀ẹ́ sí iṣẹ́ tí mò ń ṣe wọn ò fún mi ní ìdààmú máa ń support mi ní gbogbo ọ̀nà kódà tí mo bá gba iṣẹ́ wedding tọkọ mi bá kó sí uniform ẹ̀ ní mọ̀ pọkọ lé mi ni. ẹ má bínú ẹ máa ń gbàṣẹ wedding. bẹ́ẹ̀ni ẹ gbàṣẹ pàtí. bẹ́ẹ̀ni ọkọ yóò wà kó uniform. àwọn máa gbọ́ uniform wọ́n máa ṣe bí ọmọ ṣe ọlọ́mọdé ń sì fẹ́ láyé mi ọlọ́run dákun ṣàánú mi èmi náà oríyàwó gidi fẹ́ báyọ̀ lọ ẹ̀yẹ ṣe ìgbẹ́ ẹ̀yàn ọmọdé ẹ má bínú ibẹ̀ wọn ó ṣe kókó fún mi ọkọ yóò bọ̀ uniform. wọ́n máa wọ uniform tí má ti níṣẹ́. wọ́n bá yín lọ bí iṣẹ́ bí supervisor ni tí wọ́n máa monitor àwọn ọmọ tó ń serve wọ́n máa wọ monitor wọn gbogbo èèyàn gbọ́dọ̀ rí oúnjẹ jẹ gbogbo nǹkan gbọ́dọ̀ lọ bó ṣe yẹ kó lọ. àwọn ni supervisor ẹ bá mi ṣe ọkọ yóò ní sẹ́ni tó fi jẹ́ pé. ọkọ mi ní iṣẹ́ wọn kẹ̀ nífẹ̀ẹ́ wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi fún iṣẹ́ tí mò ń ṣe. ọ̀dà ó lọ́dọ̀ kan tí mo wá sọ́dọ̀ yín ẹ má bínú kó tó di pé ń bọ̀ síbòmí mo bọ́ ọkọ yín ń di àrò ṣé ọkọ yín àtúmọ̀ àbá yín dáná oúnjẹ ni. kò sóúnjẹ tọkọ mi ò lè ṣe. yàrá kò sóúnjẹ tọkọ yín ò lè ṣe. ẹ má bínú tí wọn wá sọ pé bẹ́ẹ̀ ti fún bàbá ní kinní kan mu àbí nǹkan kan bẹ́ẹ̀ ti ro nǹkan kan mẹ́fọ̀ fún bàbá. kò sí nǹkan tó jọ. wọ́n sì ṣe gbogbo nǹkan yìí náà kò sí nǹkan kan àdúpẹ́ lọ́dọ̀ lọ. ọ̀dà kó tó káwa ẹ dúpẹ́ lọ́wọ́ ọkọ yín ẹ dúpẹ́ lórí kí gbogbo àwọn èèyàn mọ̀ pé tó ẹ dúpẹ́ lọ́wọ́ ọkọ yín. tọ́ mo dúpẹ́ lọ́wọ́ olólùfẹ́ mi adé orí mi ìfẹ́ mi ọlálẹ́kan ọmọ Odanye fún àtìlẹ́yìn yín bẹ́ẹ̀ ṣe ń tì mí lẹ́yìn fún ìfọwọ́sowọ́pọ̀ èyí tẹ́ ń fún mi ní gbogbo ìgbà mo dúpẹ́ o adé orí mi thank you so much I love you. lórí ètò ẹsìn mo ti wọ emotional ẹ máa kọ àlàtìlẹ́yìn mi ẹ máa ṣe ọkọ yín lẹ́yìn kí wọ́n kọ yín fún mi. àbí o. ọ̀dà mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ gba àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ wa
ẹlẹ́wàṣẹ́ lọ wọ́n wá ní kẹ́ ẹ̀ mọ́ tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wa lónìí wọ́n yìí fẹ́ ṣe àwọn iṣẹ́ tí wọ́n bá tó bá dàbí ẹni pé wàhálà wà àbí ṣé ìrọ̀rùn ló ń jẹ tí ṣe bá jẹ́ téèyàn bá fẹ́ máa sọ oúnjẹ pé kò sí wàhálà kò sí nǹkan kò ní wàhálà nú kò ní pé bóyá ńlá nǹkan kan lọ tó bá jẹ́ kó bá nínú ẹ bá wa gbà wọn ọ̀dọ́ wa tí wọ́n ń bẹ ní ìsìn ẹ bá wa gbà wọ́n mọ̀ ọ́ dà ń pọ̀pọ̀lọpọ̀ yìí fẹ́ ṣe sí ọwọ́ kankan. kò sí iṣẹ́ tó rọrùn kò dẹ̀ sí iṣẹ́ tí kò ní wàhálà nínú àbí tí kò ní ìdojúkọ títí ẹ̀ sùúrù àti ìpamọ́ra pẹ̀lú ìwà pẹ̀lẹ́ tó o bá ti ní gbogbo ẹ̀ máa rọrùn fún ẹni. ọ̀dà àwọn kan máa ń sọ wípé àwọn olóúnjẹ máa ń fi nǹkan kan sí ni oúnjẹ mi máa ń fi dùn táwọn èèyàn fi máa ń ya ọ̀dọ́ wọn sóòótọ́ ní kíní àbírọ̀. èmi o mi mọ ti tẹlòmíì ṣùgbọ́n mi ò fi nǹkan kan kún. kí lẹ wá ń fi ṣe. ọlọ́run ló gbà fún mi. ọlọ́run ló gbà fún mi. táwọn èèyàn fi mo gbọ́ sítórì kan testimony ni pé àléèyàn kan ó lọ Èkó fún bí ọdún 5 tó wá padà sábùjá tó wá sọ́dọ̀ yẹn pé ó wá jẹun tán wọ́n lé wá sọ pé oúnjẹ yìí tún kù síbẹ̀ náà ẹ sì lọ́pọ̀ ẹ̀ fi nǹkan kan mọ́ rárá. mi ò fi nǹkan kan kún ọlọ́run nìkan ni. bí n tó ṣẹlẹ̀ ni wípé bá a ṣe ń sè é ọlọ́run gbà fún wa àwọn èròjà tá a dẹ̀ ń lò á yí padà torí náà kò sí bó ṣe lè wọ́n tó àwọn èròjà yẹn náà là ń lò ọlọ́run dẹ̀ ń bá wa mí sí i olórí àdúrà ibẹ̀ nìyẹn ọlọ́run mí sí i ní gbogbo ìgbà. ọ̀dà irú àwọn ọmọ ọ̀dọ́ òwì tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ wọn ní 700,000 ṣẹ́ni tí ò tiẹ̀ ní èlò lówó tó kéré jùlọ téèyàn fi lè bẹ̀rẹ̀ bóyá níwájú ìta àbí tẹ́ mọ̀ pé ó kéré jùlọ èèyàn lè fi irú eléyìí bẹ̀rẹ̀ oúnjẹ títà. béèyàn bá ó ní ṣe pẹ̀lú àgbègbè bí tó bá wà kó lè fi 20,000 bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ogún ẹgbẹ̀rún lásán ó lè fi bẹ̀rẹ̀ oúnjẹ ó lè fi 50,000 bẹ̀rẹ̀ bó o bá ṣe lágbára sí ni ibi kékeré tó bá ti bẹ̀rẹ̀ yẹn ibẹ̀ lọ́nà máa mí sí tó dẹ̀ máa di ńlá ìwọ tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú 20,000 bóyá o bẹ̀rẹ̀ pẹ̀lú ìrẹsì nìkan tó bá ṣe fún bí oṣù méjì ibẹ̀ náà wá ti rówó tí wàá fi mókèlè mọ́ tó bá mókèlè ẹyọ kan àbí méjì tó mú mọ́ kó tó mọ̀ ó bẹ̀rẹ̀ sí ní. ṣíṣe oúnjẹ wọn iṣẹ́ ìgbín náà rẹ dídì èmi tí mo kàwé kí wọ́n máa lọ dáná oúnjẹ kí lè rí sí yẹn o. iṣẹ́ oúnjẹ ò ń ṣe iṣẹ́ ẹ̀gbin o kò ń ṣe iṣẹ́ ẹ̀gbin. tẹ́lẹ̀ kan wà ní sinatọ́ tó ń jẹ́ fún mi jàre àbẹ̀wò ni kinní kan gbogbo àwọn ọ̀rọ̀ yẹn náà. a ní láti ní ìpamọ́ra ni a máa gbàmọ́ra náà ni. ọ̀dà ẹja bẹ̀rẹ̀ báyìí irú oúnjẹ wo lẹ lè kọ́ wa àwọn ọ̀dọ́ kan ń wò wá báyìí nísìnyí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí oúnjẹ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ kọ́ wa ọ̀dà ẹ kọ́ wa nírẹ̀sì bóyá bíi jọ̀lọ́ọ̀fù bá ti lè ṣe jọ̀lọ́ọ̀fù bóyá kí wọ́n tẹ̀ mọ́ ṣe jọ̀lọ́ọ̀fù lágboolé wọn báyìí gbogbo èèyàn bá tiẹ̀ jẹ́ àwọn fámìlì wọn sára ń bẹ̀ láti bẹ̀ náà ẹni 20,000 bẹ̀rẹ̀ a sì rẹ́ ní tọ́jà pé 20,000 naira ń bẹ lọ́wọ́ ẹ̀ báyìí àmọ́ kò mọ ohun tí ó fi ṣe ẹ kọ́ wa bá ṣe lè ṣe jọ̀lọ́ọ̀fù kẹ́kàn kọ́ wa àwọn èròjà tá a lò bó láti ṣe. àwọn èròjà tá a nílò láti ṣe jollof rice òun náà ni ìrẹsì àkọ́kọ́ èlò ọbẹ̀ èyí tí a mọ̀ sí tàtàṣé tòmátò atarodo àti ṣọ̀mbọ̀ nínú jollof lálùbọ́sà tá a bá ti lọ bẹ́ẹ̀ ni a máa lọ gbogbo ẹ̀ bí ìgbà tá a fẹ́ ṣe ọbẹ̀ ata nílé tá a bá ti lọ papọ̀ a ó ra tòmátò alágolo lẹ́yìn ìgbà tá a bá ra tàtàṣé tán bẹ́ẹ̀ ni ìyẹn a máa lò yẹn ni eléso nìyẹn a máa lọ a máa ra tòmátò alágolo yẹ́sò a ní kọrí àti táìmù pẹ̀lú táìmù yẹ́sà a máa ní bọ́tà àlùbọ́sà tá a máa gé. a tún fi bọ́tà sínú ẹ̀. bẹ́ẹ̀ ni. inú jọ̀lọ́ọ̀fù abájọ náà mo ń wò pé jọ̀lọ́ọ̀fù yìí máa ń lò ẹ bá fi bọ́tà á sí àṣírí tú ẹ̀ tó lẹ̀. tá a bá ti lọ ata èlò ọbẹ̀ yẹn tán a máa wá da òróró díẹ̀ sí orí iná tá a bá fi òróró díẹ̀ sí a ó fi bọ́tà díẹ̀ sí. ẹ dúró àwọn kan fẹ́ mọ ọkọ lẹ̀ wọ́n fẹ́ mọ ọkọ lẹ̀ àwọn kan fẹ́ wọ́n sọ pé ó ti ń fast jù ẹ ti yára jù ẹ já ṣe báyìí bẹ́ẹ̀ ṣe ń wètò yìí lọ́wọ́ báyìí ní ìsinyìí ẹ lè lọ sí ẹ kàn tẹ limex
LIMEX ẹ̀yin kàn tẹ̀ sí orí ojú òpó ayélujára yóò gbé wa ẹ máa wò wá ẹ sọ fáwọn ọ̀rẹ́ yín àwọn ẹbí yín ti hàn sí tòsí wọ́n fẹ́ tún bẹ̀rẹ̀ báyìí wọ́n máa wò wá bàbá tí wàá parí ètò ẹ tún lè lọ wò ní YouTube ẹ̀yin kàn tẹ̀ Kaftan TV Yorùbá sí YouTube tàbí kẹ́ kàn tẹ̀ Dokita Olamide tàbí kẹ́ tẹ̀ Sowonya sí YouTube ẹ rí lágbára Ọlọ́run ẹ wà farabalẹ̀ ẹ gbọ́ ẹ já tún bẹ̀rẹ̀ wọ́n láwọn ò gbọ́ páwọn ẹsẹ̀ mú báyìí rò ní. èròjà tá a nílò fún jollof rice. Yes ma. àkọ́kọ́ òun ni ìrẹsì. ó di ní ìrẹsì. ìkejì òróró. òróró. ìkẹta bọ́tà. bọ́tà. magí. iyọ̀. kọrí àti thyme. kọrí àti thyme. àlùbọ́sà. yes o. tá a bá ti wá lọ èlò ọbẹ̀ wa èyí tí ń ṣe tòmátò atarodo ṣọ̀mbọ̀ tàtàṣé àti àlùbọ́sà tá a bá lọ lẹ́rọ bí ìgbà tá a fẹ́ ṣe omi ọbẹ̀ tá a bá ti lọ lẹ́rọ tán a wá bu òróró díẹ̀ sórí iná a fi bọ́tà díẹ̀ sí a wá gé àlùbọ́sà kéékèèké a dà sórí iná tá a bá ti dà àlùbọ́sà sí tí àlùbọ́sà yẹn ti gbá tó ti dín a wá mú ata ọbẹ̀ ata tá a lọ yẹn a wá dà sí inú òróró tí ó ti gbá yẹn yóò wá ṣe ṣíì a ṣe ṣíì ó ń gbára rẹ̀ tá a bá ti da òróró yẹn tá a da ata yẹn sí yes ma a wá fi magí sí a fi kọrí àti táìmù wa díẹ̀ níwọ̀nba a ó fi sí. ẹ má bínú ká sọ pé a fẹ́ ṣe ráìsì kóńgò kan yóò tó rú magí bíi mélòó tá a lè fi ṣe ká lè fi bíi 20 sí. ó ti pọ̀ ju o. kóńgò kan péré. kóńgò kan magí wóró 6 ó ti tó. tá a bá ti wá da ata yẹn sórí iná a ó fi magí a ó fi iyọ̀ ìsebẹ̀ a ó fi díẹ̀ sí a ó wá fi kọrí àti thyme díẹ̀ náà sí níwọ̀nba tá a bá ti fi sí a máa fi orógùn rò kó má bàa jóná àmọ́ àti ìdárẹ́sì sórí iná o àmì tí ìdárẹ́sì sí o orógùn ní ká lo tá a bá lo síbí ìrẹsì yóò tètè jóná. ẹ má bínú o tá a bá lo síbí yóò bí ọbẹ̀ yóò jóná àmọ́ tá a bá lo orógùn la ó lò a rò bí ìgbà tá a bá ń ro ọkà nǹkan tó wà lọ́pọlọ mi lónìí. tá a bá ti orógùn yẹn tá a fi rò ó a wá fi tòmátò alágolo níwọ̀nba a ó fi sí a ó wá tún rò ó papọ̀ tá a bá ti rò tó dé papọ̀ mọ́ra wọn a ó fi omi ẹran díẹ̀ níwọ̀nba a ó fi sí a wá fojú géèjì omi tó lè ṣe ráìsì jiná tí ò fi ní di ègbò omi yẹn láwàá tún bu omi díẹ̀ náà mọ́ omi ẹran àti èlò ata gbogbo tá a ti ṣe papọ̀ yẹn a wá fomi ẹran sí a fomi gidi sí tá a bá ti fi sí ká dé tá a bá wá dé á dé tá a bá ti wá dé tó ti hó tó hó wá sókè ìgbà yẹn láwàá ṣan ráìsì wa dáadáa a ó ṣan a wá dà sí tá a bá ti dà sínú omi yẹn a ó fi orógùn wa rò ó tábà ti wá sí lẹ́sẹ̀kẹsẹ̀ àkọ́kọ́ rò ó papọ̀. kí ni ìdí tá a fi gbọ́dọ̀ rò padà bọ̀ inú ògùn gbà tá a bá ti dà sí. kí gbogbo èròjà yẹn ni kó lè ṣe papọ̀ mọ́ra wọn ó máa yẹ pé iyọ̀ ó sà síbì kan magí máa wà lábala kan tábà ti forógùn bó bá ṣe da ìrẹsì sí yẹn gbogbo ẹ̀ ó máa mix papọ̀ a máa wá dé tábà ti dé ẹ máa rí bí òórùn rẹ̀ bí ó ṣe mọ́ bú jáde. ọ̀rẹ́ àgbọn mo ti ń gbóòórùn ẹ̀ gan wáyé. tábà máa fi ṣí báyìí a forógùn yẹn a fi gbé orógùn yẹn náà la fi gbé tá bá ti fi orógùn yẹn gbé kákàkiri tó bá jẹ́ pé ó jiná a ó sọ kalẹ̀ ṣùgbọ́n tó bá kù díẹ̀ níwọ̀nba kó jiná a tún fi ọwọ́ a ti fi wọ́n omi lé lórí. kì í ṣe pákàn dá omi sí i yá irọ́ o níwọ̀nba omi láàárọ̀ fún wọn sí i tá bá ti wọ́n a ó dé tá a máa fi dé láàrin ìṣẹ́jú mélòó ìrẹsì wa jollof rice alágbára ẹ wo ìrẹsì tá a ṣe lónìí ẹ fẹ́ o ẹ fẹ́ o ẹ kọ̀ o ẹ kọ̀ o wọ́n jẹ jollof rice látọ̀dọ̀ yìí mo gbọ́dọ̀ jẹ jollof rice ẹ wò kó tó di pé a tẹ̀ wájú torí ó ní àwọn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ọbẹ̀ tí olóyìnbó ń pè ní stew omi ọbẹ̀ tí
tí wọ́n yàtọ̀ sí tàwọn tó kù tó jẹ́ wípé béèyàn bá fi sẹ́nu báyìí bíi kéèyàn máa jóúnjẹ ìyàwó rẹ̀ mọ́ ni mò ń bọ̀ wá ẹjẹ́ ń dókè lọ́hùn bí n bá padà dé láǹfààní láti pè wọlé mo ń lọ mò ń bọ̀ n ò tí ì dé. eré tí a ń ṣe ló múnú yín dùn àwàdà tí a ń ṣe ló jẹ́ kẹ́ máa yọ̀ o ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń wo skìtì wa ẹ ó rẹ́rìn ayọ̀ jọ torí ọlọ́run máa wo Kaftan TV má gbé kúrò ńbẹ̀ ibẹ̀ ni wàá ti máa rí wàá máa ráwọn ológo lórí screen yẹn torí pé wọ́n gan tó ń wù lọ́wọ́lọ́wọ́ ológo nìyẹn jó wà ńbẹ̀ kí ló sọ mi ìgbọ́. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ wọ ẹ káàbọ̀ padà látòkè lọ àwọn èèyàn tiẹ̀ ti ń pè àmọ́ nọ́mbà tẹ́ pè sí náà ní ń bẹ lójú ìwòran yín ẹ jẹ́ n kárí gbélé ìkó tó di wípé kò ń bẹ̀ ná hello. ẹ káàsán òtá là ń bá sọ̀rọ̀ láti bo. orúkọ mi ni pásítọ̀ Israel Adéwùmí láti ìpínlẹ̀ Niger. láti ìpínlẹ̀ Niger bàbá ẹ mà kú ọjọ́ mẹ́ta. ẹ kú ọjọ́ mẹ́ta béèrè yín kí ló dé àárín ara rí ní ìdájọ́ ti gbọ́ kẹlẹ́wọ̀ ẹ ṣàánú ni a tún ti dé náà nù. yóò dára fún yín o ọlọ́run tó sì yín àmín ẹ̀rọ àlùgbà. àmín. bọ́ọ̀bá mi mò ń kí ìyá mi aláṣẹ. Yes o. ọmọ ògèdè gbọ́ba tó kú bóró wọ́n máa di kaka lójú okun ọmọ olókè wọ́n ti wọ́ ọmọ olókè wọ́n ti wọ̀ ọmọ ọlání àtàìkẹ́ ọmọ ẹlẹ́dẹ̀ wẹ́lẹ́ mo kí yín ìpẹ̀lẹ́ o ìpẹ̀lẹ́ ẹ ṣeun sà ẹ ṣeun sà o. lápá ọjọ́ ẹ mọ̀ sí yóò mọ̀ dùn mọ́ ọmọ aráyé nínú. àmín Jésù. àmì o ayabayaba ẹ òrèmété ẹ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní láti pè wọlé tẹ́ ẹ bá ní ìbéèrè tẹ́ ẹ fẹ́ béèrè ẹ lè ṣe bẹ́ẹ̀ ẹ lè pè wọlé ẹ bẹ́ẹ̀ bá wá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bá tún fẹ́ gba ìbéèrè ìbéèrè pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ ìbéèrè pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ ẹ pè wọlé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ gbà béèrè yín láti béèrè kínní sí kẹwàá iná lẹ́ láǹfààní láti mú ẹ jẹ́ àtẹ̀wájú náà báyìí a sọ̀rọ̀ jọ̀lọ́ọ̀fù tán bó o lẹ ṣe máa ń ṣe omi ọbẹ̀ yín tó fi máa ń yàtọ̀ sí tàwọn tó kù tó fi dàbí ẹni wípé tọ̀dọ̀ yín yìí ẹ má sọ pé agbára fẹ́ gbà sírí yín o àgbà sírí yín o àwọn kẹ́kàn tiẹ̀ ẹ já wa sí. omi ọbẹ̀ bí mo ṣe máa ń ṣe omi ọbẹ̀ tí má ti lọ tòmátò atarodo ṣọ̀mbọ̀ àti tàtàṣé ẹ kó gbogbo ẹ̀ papọ̀ màá kó mẹ́rẹ̀ẹ̀rin pọ̀ yes sir màá wá fàlùbọ́sà níwọ̀nba sí tí mo bá ti lọ̀ bó bá ṣe omi ọbẹ̀ ẹran ni mo fẹ́ lò màá bọ ẹran mi màá fi iyọ̀ àti àlùbọ́sà. ẹ má bínú ẹ ti fẹ́ kọ̀ nǹkan mọ́ ẹ ti fẹ́ mo sì fẹ́ gbé pé òun náà mò ń bọ̀ ìwọ̀n gbé ẹ fẹ́ pa nǹkan kan mọ́ ẹ bá bọ ẹran yín kí lẹ fi ń bọ ẹran yín. àlùbọ́sà iyọ̀ àti magí nǹkan tí mo lò nìyẹn tí mo bá ti bọ̀ bí mo ṣe tí má da òróró sórí iná tó bá jẹ́ pé omi ọbẹ̀ ata ráìsì ni òróró nìkan ni màá lò màá dé òróró sórí iná màá da ata sí màá tẹ̀dẹ̀ ẹran mi sàtómi ẹran níwọ̀nba ń bá dé mọ́bẹ̀ ló bá jiná. ló bá ń dùn yàtọ̀ kí ni wàá ní ń dùn yàtọ̀ kí ni yàtọ̀ tí fi ń dùn nǹkan kan bẹ ẹni tó ń pè wá nọ́mbà ojú òpó náà lè ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ó lè bété fúnra rẹ̀ ni ẹ má bínú nọ́mbà tẹ́ pè sí náà ní bẹ ní ojú òpó yàn àtẹni tó fẹ́ jẹ̀bùn náà àtẹni tó fẹ́ béèrè nọ́mbà tẹ́ pè sí náà ní lọ lójú ìwòran yìí mo ti wojú ẹ̀ orí bákan ẹ wò ẹ jẹ́ ń gbélé ẹ̀lú ẹ̀ káàárọ̀ ọjọ́ tá a bá ríra náà làárọ̀ ẹ ni mo ṣe kí yín káàárọ̀ ẹ kúrò ọ̀lẹ́ ọjà ẹ ayabayaba ojú òpó òun lórí bẹ́ẹ̀ ẹ máa gbìyànjú láti máa pè é ó dàbí ẹni wípé ojú òpó ọlọ́ọ̀lẹ̀ díẹ̀ àmọ́ àmọ́ gbé pè yín ẹ fi nǹkan kan míì sí ọ̀dà ẹ wá jẹ́ àwò báyìí wọ́n ní oúnjẹ yín lọ́tún lósì ó yàtọ̀ ó sì gbá ó ṣàwò ṣé ẹ lè fún wa ní díẹ̀ nínú àṣírí tí oúnjẹ yín fi ń yàtọ̀. Ọlọ́run láṣírí mi kò sáṣírí kankan. kò sáṣírí kankan bí kankan ẹ wò dáadáa ẹ wo àwọn ìrìn àjò yìí báyìí nígbà tẹ́ sọ ni ẹ fi magi ṣe èmi náà sì máa ń ṣe tí wọ́n fi magi fi yọ̀ sínú ilé àmọ́ kéèdùn bíi tiyín kí làwọn nǹkan míì tá a lè lò sí a mọ̀ pé àṣírí yín ni àmọ́ ẹ fún wa ní díẹ̀ tíntìní ń bẹ.
àwọn spice àwọn èròjà tí mo máa ń lò òun ni supreme curry àti thyme nǹkan tí mò ń lò nìyẹn mi lo nǹkan mi lẹ́yìn wọn lọ́ba tán àti maggi gbogbo èròjà tí mo kà sílẹ̀ yẹn lọ́ba tán ló bá tán. ọ̀dà àyà yíwọ̀n ó ti rebete ẹ̀yin tó ní àǹfààní láti pè wọ́n this is 5:57 3 minutes ẹ lè má láǹfààní ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí oúnjẹ sísè ṣé tẹ́ ẹ bá táyé wá ẹ wò pé mo tún fẹ́ máa dáná oúnjẹ àbí ẹ kàn fẹ́ sí oúnjẹ yìí fúngbà díẹ̀ kẹ́ ẹ fi rówó ńlá kẹ́ ẹ fi lọ sí bísínẹ́sì míì ni. iṣẹ́ oúnjẹ tí mo bá táyé wá á tún wù mí kí n tà torí pé ó rọ̀ mí lọ́rùn ó rọ̀ mí lọ́rùn mo dẹ̀ ti ní àwọn àṣeyọrí lóríṣiríṣi nídìí oúnjẹ títà yìí náà ó rọ̀ yín lọ́rùn lẹ́yìn tó jẹ́ pé mo rántí ọjọ́ kan tí mo ní mo fẹ́ bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀dájí ẹ ti wà ní ṣọ́ọ̀bù aago 5 ẹ ti dé ṣọ́ọ̀bù. aago 5 àbọ̀ àti dé ṣọ́ọ̀bù. alẹ́ náà báyìí sí rèé òru rí ẹ tún ti lọ lé ó sì tẹ́ yín lọ ó rọ̀ yín lọ́rùn báwọn náà. ó rọ̀ mí lọ́rùn. àdúpẹ́ ẹ jẹ́ gbèpè ẹyọ kan àkókò ti lọ hello pastor israel náà ló tún padà wá. yes sir ẹ̀yin mà ráyè wọlé bàbá. mo ń try láti ráyè wọlé látàárọ̀ náà ni. ẹ ṣeun bàbá wàlúùmí tó já mọ́ mi lọ́wọ́. ẹ ṣeun. ẹ pẹ̀lẹ́ mo kí ìyá mi. yes o. mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi wọ́n léèrè. ní pápápá. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ tó bá ń ta oúnjẹ wọ́n ní iṣẹ́ ayé ni ẹgbẹ́ tó ṣe ayé ní tòótọ́. bàbá ní àwọn ọ̀pọ̀lọpọ̀ tí máa ń ta oúnjẹ wọ́n ní iṣẹ́ ayé ni ẹ gbọ́ oúnjẹ. iṣẹ́ ayé kọ́ o iṣẹ́ ayé kọ́ ọ bàbá mi kìí ṣe iṣẹ́ ayé kò ṣe iṣẹ́ ayé o ìgbà tèmi náà fẹ́ bẹ̀rẹ̀ tí ìyá ọkọ mi ní kí n lọ bẹ̀rẹ̀ sí ní ta oúnjẹ mo sọ fún ọmọ ní ọmọ kékeré mà ní mí báwo mo ṣe fẹ́ ṣé wọn ní ìwọ ẹgbẹ́ ṣé wọn ò ní ìwọ ẹgbẹ́ wọ́n dẹ̀ fi yé mi wípé Àbújá mo nítorí Ìbàdàn tèmi ti wá àwọn olóúnjẹ ní wọ́n ní association tó máa ń ṣe mo ní ọmọ kékeré ni mí tí n bá wá lọ bá àwọn ìyá àgbàlagbà figagbága mo ní mi ò lè ṣe wọ́n ní Àbújá ló wà kò sí nǹkan tó jọ mọ́ association àtìgbà tí mo dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti bí ọdún 9 kò sí nǹkan tó jọ mọ́ association bí kò ṣe kí n san àwọn ẹ̀tọ́ mi fún ìjọba tí mò ń san lẹ́yìn yẹn kò sí association kankan tó lè sọ pé ẹgbẹ́ kankan tá à ń ṣe mi ìdẹ̀ fi ohunkóhun mọ́. a jẹ́ pé a tó nílò láti ṣe iṣẹ́ kan lórí ọ̀rọ̀ aláṣọṣẹ́sàn dé ní ìsàlẹ̀ mò ń bọ̀ ìyín ọ̀dọ̀jọ́ mi ọjọ́ rẹ̀ á béèrè ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn ará ilé kẹsì bá wa dágbére àkókò ti lọ. ẹ ṣé o gbogbo ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di o ẹ ṣé gan ni o èmi àti àtúmọ̀ ríra ní ìgbà mìíràn ẹ ṣé o àti ẹ̀rí akọ́dún yìí ò tó parí ẹ wo a lè gbé pè mọ́ ẹni tó ń pè wọ́n ẹ má bínú n ò lè gbé ìpè àkókò ti lọ tó bá di ọjọ́ mi ọjọ́ rẹ fún gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ béèrè pátápátá ẹ̀yin pé dókítà Ọlámídé èmi náà ti ń ṣe oúnjẹ ó kàn yẹ pé nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní sè tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní dùn mo kàn tají lójú àlá mi ni àwọn títí ẹjọ́ mẹ́jọ tájọ máa pàdé ire báyìí náà lójú owó rí ire lójú gbogbo wọ́ọ̀ máa rí o Samuel Olúbáyọ̀ Olamide Aramide MC tó gba skiyaski ẹgbẹ́ yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káàbàtọ́ níjọba of ìjọba kingdom world icon of peace mo lè dúpẹ́ lọ́wọ́ bàbá àti màmá Odanye ìyẹn bàbá wa Ọlálékan Odanye òyìnbó ẹlẹ́ja ní Àbújá yìí àti màmá wa Deborah Odanye àwọn ni a máa ń gbóúnjẹ fún àwọn àlejò wa lọ́jọ́ mẹ́jọ lọ́fẹ̀ẹ́ láì gba kọ́bọ̀ kódà bá àbá tún lọ gbà wọn ó tún fi rán mọ́tò àwọn wọn ó tún sanwó títí ọjọ́ mẹ́jọ tá a tún jọ máa pàdé ó ṣe kí ni ó dàwọ̀. iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga Sowonya pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrírìn. Sowonya o Sowonya.